Ó fún mi 2,000 ilé inú owó mi dẹ̀ wá ní ìdíkọ̀ kò sí ní mo fẹ́ rí débi tí ìjẹun látàárọ̀ mo ti lọ apẹtẹ tipátí kò dáṣe pé mi ìnáwó mi. We come for the money we put here. So the next is to go to God and before we give another to them. So that they will compel them to give our money. We are hungry at home, we cannot eat at home, our children are hungry. Our wives at home are hungry. Ẹ ṣàánú Nàìjíríà o Olódùmarè, ẹ ṣàánú orílẹ̀-èdè wa, ọ̀gá ògo ẹ ṣàánú orílẹ̀-èdè wa, ẹ ṣàánú wa, ẹ ṣàánú ọmọdé, ẹ ṣàánú àgbà, ẹ ṣàánú mẹ̀kúnnù, ẹ ṣàánú àwọn tí ò nípá, àwọn tí ò lólùrànlọ́wọ́, ọ̀gá ògo ẹ ṣàánú wa o, ẹ̀yin nìkan ṣoṣo náà nìrànlọ́wọ́ wa o, ẹ ṣàánú o Olódùmarè, ẹ ṣàánú, ẹ ṣàánú, ẹ ṣàánú. God